eléyìí má kà màmá o. Ṣé ti gbọ́ ohun tí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Lizzy Anjorin sọ nípa ọmọ Ìyábọ̀ Òjó? Ẹ gbọ́ ohun tó sọ. Offends you, Priscilla carries a cross. That's how I read. Ṣẹ́gbọ́n tó sọ, if Priscilla offends you, she carried the cross. Ìyábọ̀ mọ̀ wípé Akeem máa gbé cross odò tó dá kọjá ní òhò. Ìyábọ̀ Òjó mọ̀ pé gbogbo yín tẹ́lẹ̀ wá gbèjà òun, gbogbo yín lẹ máa gbé cross yín spiritually. Ibi tẹ́nu díẹ̀ sí òde lọ. Mo níbi táwòrán ẹdẹ ò lè fẹsẹ̀ kàn bẹ́ẹ̀. Look at what she said. So Ìyábọ̀ Òjó knows implication of kó o máa lọ fẹ́ni tí kò ṣe é. Bí ìgbà tó jẹ́ wípé gbogbo yín tẹ̀ ń gbèjà ẹ̀, bí ìgbà tí Ìyábọ̀ Òjó gan tẹ́ ẹ ṣẹ̀, bí ìgbà tó mì ní tó wá bá yín, because she surely knows the consequence. Ṣé ní statement tó sọ yìí fún ọlọ́gbọ́n ẹ̀dá? This statement gbogbo yín tẹ́lẹ̀ ń gbèjà Ìyábọ̀ Òjó, statement yìí tó kẹ́ ẹ mú àìbò kẹ́ẹ̀dẹ̀ rọra sún wọn náà wà kẹ́ẹ̀ dìde padà, ẹ fi ṣúgà sí kẹ́ẹ̀ tó mu. Sorry, this is a very strong statement. Listen to the statement again. Priscilla Ojo Nkambala is Priscilla Ojo Nkambala. If Priscilla offends you, Priscilla carries a cross. That's how I raise my children. Ó ní bóun ṣe raise àwọn ọmọ òun nìyẹn. Àmọ́ ìwọ ẹ sábọ̀dù tó o bá mú ọdún èpè fọmọ ọlọ́mọ, Ìyábọ̀ Òjó wà lórí pílátífọ́ọ̀mù. Bó ṣe rí tí Akeem tó bẹ̀rẹ̀ àkàrà díndín àti òkú ṣíṣe, Ìyábọ̀ Òjó àbíà lórí péjì Akeem. Ṣé Ìyábọ̀ Òjó wá show love f'Akeem ni? Àbó wá ṣe sent off RIP f'Akeem? Ẹ̀yin èèyàn, kí lẹ rí sí ohun tí Lizzy Anjorin sọ nínú fọ́nrán yìí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwí sí comment section. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé àti subscribe, like àti share fídíò yìí. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn. A dúpẹ́ àmọ́ lórí.